Ẹ̀yin èèyàn lé èyí tó lágbára o. Wọ́n ní Queen Naomi ké pe Ọlọ́run, wọ́n dúpẹ́ nígbà tí wọ́n rí àwọn èèyàn mẹ́ta ní inú palace tí wọ́n wà ní hòhò, tí wọ́n ní wọ́n fi ẹnu wọn jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ èyí tí wọ́n ti ṣe. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní wọ́n rí wọn nínú palace, wọ́n ní ṣe ló dàbí ẹni pé ẹ̀mí ti fẹ́ bọ́ lára wọn. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Ṣẹ mọ̀ pé earlier ni mo mú gist pé wọ́n rí olóńgbò 21 ní inú palace kábíyèsí tí wọ́n ti jóná. Wọ́n ní ìgbà tí Queen Naomi bẹ̀rẹ̀ sí gbàdúrà, tí wọ́n ń gbàdúrà, tí wọ́n ń gbàdúrà ní inú palace, tí ẹ̀mí mímọ́ darí wọn pé kí wọ́n máa gbàdúrà. Wọ́n ní jíjí tí wọ́n jí, wọ́n ní wọ́n bá gbogbo àwọn olóńgbò yìí tí wọ́n ti kú sí inú palace. Ṣùgbọ́n èyí tó yà wá lẹ́nu ni pé àwọn tí wọ́n bá nínú àwọn tí wọ́n ní wọ́n wà ní kẹ́dì yìí, báwo ni wọ́n ṣe di èèyàn? Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣe, wípé kí Queen Naomi dáríjì àwọn, pé kí Queen Naomi dárí ẹ̀ṣẹ̀ àwọn jì àwọn. Wọ́n ní Queen Naomi ní àwọn ò ṣe anybody, èèyàn kan ò dẹ̀ ṣe àwọn, kó máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní bí wọ́n ṣàṣe gbé àwọn obìnrin yìí, bí wọ́n ṣe gbé wọn lọ sí hospital nìyẹn, tí wọ́n daṣọ bò wọ́n lára. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní bí Queen Naomi ṣe ń gbàdúrà báyìí, wọ́n ní ṣe ló dàbí ẹni pé wọ́n ń rọ òjò iná, wọ́n ń rọ̀ lé wọn lórí o. Wọ́n ní gbogbo palace, wọ́n ló mì ni. Wọ́n ní àtìgbà tí Queen Naomi ti dé inú palace padà, wọ́n ní àtìgbà yẹn ni ogun yìí ti dìde o, tí àwọn èèyàn yìí tí wọ́n fẹ́ wá máa attack wọn. Wọ́n ní Queen Naomi dẹ̀ ti ní anybody tó bá ti attack àwọn, àwọn náà máa kọjú ìjà sí ẹnikẹ́ni tó bá ti wá kọjú ìjà sáwọn padà ní o. Wọ́n ní àdúrà tí Queen Naomi bẹ̀rẹ̀ sí gbà yìí, wọ́n ní àwọn yìí, àwọn èèyàn burúkú yìí, wọ́n ní wọn lè dúró o. Wọ́n ní ṣe ni bí ìgbà tó jẹ́ pé iná ń jó wọn. Ẹ̀yin èèyàn lé. Àwọn mẹ́ta tí wọ́n ní wọ́n bá ní hòhò yìí, wọ́n ní wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn. Wọ́n ní ẹnu ya kábíyèsí ni, wípé ọ̀rọ̀ yìí ó bá kábíyèsí lójijì, ó yà wọ́n lẹ́nu. Ẹ̀yin èèyàn lé, kí ló le tó báyìí? Kí ló ṣẹlẹ̀ gan? Ẹ jẹ́ kí ẹ̀yin olólùfẹ́ mi délé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́, adúpẹ́, atọ́pẹ́ dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ̀ ń like, tẹ̀ ń share. Adúpẹ́, adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell, kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yóò ní lọ sàlẹ̀ àlá. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn, tí wọ́n ní wọ́n gbé àwọn obìnrin yìí, tí wọ́n gbé wọn lọ sí hospital. Wọ́n ní ó ya kábíyèsí lẹ́nu, wípé kí ló le tó báyìí? Ẹ̀yin èèyàn lé, wọn wá bá yín nílé yín. Ẹ̀yin lẹ wọ palace wálé wá attack. Nǹkan tẹ̀dẹ̀ ń attack fún kò yé wa.
nítorí pé Queen Naomi ò ṣẹ̀yìn, Queen Naomi ò kọjá àyè ara wọn. Wọ́n fẹ́ padà sí ilé ọkọ wọn ni. Kí ni big deal tí arábìnrin bá padà sí ilé ọkọ ẹ̀? Ọmọ kékeré ara ẹ̀ ni. Ẹ wá ń attack ọmọ kékeré, ọmọ 30 years. Kí ni Queen Naomi ò bá ṣe fún yín? Ẹ̀yin èèyàn lé, àbí ẹ rí pé àfi kí Ọlọ́run kó máa kó wa jọ. Ọlọ́run ò ń fi àwọn tiẹ̀ sílẹ̀. Ọlọ́run ò lè fi Queen Naomi sílẹ̀ láéláé nítorí pé ó ti di òpó Ọlọ́run ọba mú. Ọlọ́run á ja ìjà yìí ní àjàyè fún wọn ni. Gbogbo ẹni tó bá kọjú ìjà sí wọn, Ọlọ́run á kọjú ìjà sí. Gbogbo ẹni tó bá kọjú ìjà sí èmi náà àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé, Ọlọ́run á kọjú ìjà sí wọn. Kí ló dé kí náà ṣe tí ogun yìí tó pọ̀ báyìí? Ẹ jẹ́ kó ogun ó mì. Kábíyèsí ló ń fẹ́ gba ìyàwó òun padà. Kí ni big deal nínú ẹ̀? Ó ṣàbímọ fún wọn. Ẹlẹ́fẹ̀ẹ́ rí Queen Naomi nínú palace. Ẹni kì í ṣe Queen Naomi ló gbọ́dọ̀ padà wá sínú palace. Kí náà ṣe fún yín? Kí lẹ̀ṣẹ̀ Queen Naomi? Nítorí pé wọ́n ń sin Ọlọ́run. Ìtorí ẹ̀ lẹ fi ń dojú ìjà kọ wọ́n. Okay? Ọlọ́run wà lókè tó ń wo gbogbo yín. Bẹ́ bá ṣe ń gbé wá lọ́lọ́run náà máa kọjú ìjà sí yín. Ẹ̀yin èèyàn lé, èyí tá a gbọ́ ni o, wọ́n ní wọ́n kó àwọn obìnrin yìí lọ sí ilé ìwòsàn. Tá a bá tún gbọ́ update, a máa mú wá fún yín. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o, ní ilé lóko àti lẹ́yìn odi. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á bá mi ṣàánú fún yín o. Gbogbo ẹ̀yin yóò subscribers, a dúpẹ́, a kí yín, àtúnpẹ́ dá. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ẹ darapọ̀ mọ́ Mashola Gist TV, ẹ káàbọ̀. Ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ó ṣe pàtàkì fún channel wa. Ẹ̀yin èèyàn lé, a dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.